Ọlọ́run dá láàká ìgbà tó dá lọ́wọ́ sọ pé wọ́n láàká ìkọjú bí láàká ìkọjú sí kọ̀yìn sí bí ó tún kọ̀yìn sọ ní àhán pẹ̀lú rẹ ní fi mú ẹni tí ń bá mú pẹ̀lú rẹ ní fi wọn náà ni mo kí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Prógrámù tí wọ́n fi kalẹ̀ yìí wọ́n ní Abdul nìkan wà ń bẹ̀. Igi fún rẹ̀ ti so gbogbo ìtẹ́ pè wá sí yìí àbẹ́ ìtẹ́ ń fẹ́ fàájì abẹ náà lẹ́fẹ́ torí gbogbo wọn ti wọ́n pọ̀ àwọn ọkùnrin àwọn obìnrin tó ń lọ ilé ọkọ Amira Sambo. Orúkọ wọn wà bí Amira Sambo, Abubakar Abdulsalam, Abdulaziz Suleiman Fatima Sambo. Gbogbo àwọn orúkọ yìí àtọkọ àti ìyàwó ọlọ́run kó fa albarka sí. Àmín. Albarka ti wà ń bẹ̀ a ṣe wòlímọ̀ láàárọ̀ ìrọ̀lẹ́ yìí lẹ́yìn àárọ̀ náà ọlọ́run sì ní pé kíkẹ́ sọ̀kalẹ̀ ìrọ̀lẹ́ yìí náà ìtẹ́ tó ti wá látàárọ̀ náà ló bá wa di ìrọ̀lẹ́ yìí bójú ọjọ́ bó tó ṣe rí ó ń palẹ̀ mọ́ mi àsìkò ẹ̀sí láwà a gbọ́dọ̀ dá dúró wípé kọ́lọ́ máa ń sọ ìtẹ́ kalẹ̀ fún wa ìtẹ́ náà là ń béèrè èyí tá jókòó náà ìtẹ́ náà là ń béèrè ń bẹ̀ èyí tá jókòó láàárọ̀ ìtẹ́ náà là ń béèrè ń bẹ̀ kọ́lọ́ máa ń yọ ìtẹ́ kúrò ní ọ̀rọ̀ nìkan. Àmín. Àlùbáríkà tí Ọlọ́run fi sí ara ọkọ síyàwó tí àwọn òbí tọrọ fọ́kọ tí wọ́n tọrọ fúnyàwó ẹ ti ṣe láàárọ̀ gbogbo àwọn àgbàlagbà ni wọ́n jókòó tí wọ́n ṣe wòlímọ̀ tẹ náwó rẹ̀ wòlímọ̀ ìgì náà là ń ṣe òun náà lè tẹ̀ṣe láàárọ̀ torí wòlímọ̀ Al-Qur'ani kọ́ lè tẹ̀ṣe láàárọ̀ ni àdákọ̀ ni ti Kùránì wàlímọ̀ ni tìyàwó àwòlímọ̀ aláwọ̀ pẹ̀ṣáàtì ọba so ìyàwó ó ní ó ṣe kópa ewúrẹ́ bó jẹ́ ewúrẹ́ ló bá rí òun náà ní bó jẹ́ ìtàn ewúrẹ́ ní náà ló fi ṣe oúnjẹ fáwọn èèyàn tí ó fi kó wọn lẹ́nu jọ ó ṣe wàlímọ̀ náà nù Ọlọ́run kó fa àlùbáríkà sí. Àmín. Ní ìjẹ́jọ́ náà ni nílé aláya ibẹ̀ tí wọ́n ní wá so ìgbì tí wọ́n ṣe mẹ́ta èmi wá tí wọ́n ṣojú wọ́n ṣe tà nẹ́nu Hayyakumullah. so èwo tún ní ìtumọ̀ wá so ìgbì ìtumọ̀ wá ẹgbà wọn tí wọ́n sì mú ti pa ipé àwọn bẹ̀ mí ní iṣẹ́ ni àwọn ibẹ̀ yẹn ń ṣe kéèyàn kọ́ àgàgà ńlé àná èèyàn ní kọ́ṣẹ́ kọ́mọ̀ àgbà wà bẹ́ẹ̀ ọjọ́ ìgbà báyà èèyàn ní àfáà sáńbà títún ni wọ́n tún wípé bí n ṣe wá láàárọ̀ kí n tún wá ní ìrọ̀lẹ́ wọ́n ṣe igi tó ìjọ náà lọ́wọ́ mọ́ ní fàtíà náà ni eléyìí náà fàtíà náà ni fàtíà ni ummul kitab fàtíà ni fatihatul kitab fàtíà ni gbogbo nǹkan fàtíà l'Al-Qur'an látòkè délẹ̀ tọ́rọ ni prífèsì Qur'an ó ní muqaddimah bẹ́ẹ̀ bá ṣe tíra tó bá kọ muqaddimah lára muqaddimah rẹ̀ lẹ́ẹ̀tì rí gbogbo tí ó fẹ́ sọ́nù tíra rẹ̀ tó tíra tí ó bá sí ní muqaddimah tó kò ní àbújẹ́jẹ́ kò lè yùn Fatiha ní muqaddimah Al-Qur'an gbogbo tó fẹ́ ta Al-Qur'an fẹ́ kọ́ wa ó ti kó sára Fatiha
kọ́lọ̀n kó wọlá fàtíà náà kó fàlbárkà sí ìyàwó Abubakar Amira Sambo Abubakar Abdulsalam kọ́lọ̀n kó fàlbárkà sí Àmín. kó fàlbárkà sí ti Abdulaziz Suleiman àti Fatima Sambo kọ́lọ̀n kó fàlbárkà sí. Àmín. Albarka tóbi púpọ̀. Iyakumullah. Hayyakumullah. Albarka ò sí lára ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwa ń wò wípé òun lálbarka kéèyàn lówó ọjọ́ wá lálbarka kéèyàn kọ́lé ọjọ́ wá lálbarka kó ní mọ́tò ńlá ọjọ́ wá lálbarka ìgbésí ayé ẹ̀ máa dùn kó máa ṣe yọ̀kẹ́ ọjọ́ lálbarka. Albarka wẹ́ Iyakumullah. tí kò ṣe é fojú rí kìí ṣe tẹ́tẹ́ yẹn fojú rí l'albarka. Albarka ni Ànábì Ibrahim ní Alayhi salatu wassalam. ní gbogbo ayé ló rọ̀ mọ́ wípé gbogbo ẹlẹ́sìn ló sọ pé ọmọ èèyàn Ànábì Ibrahim ní wí. Albarka ló débẹ̀. Albarka yẹn náà lọ́lọ́run ní كالنبي ترون بصلاة إبراهيمية بارك اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وآل محمد وعلى إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. البركة إلينا ilé ànẹ́bìdà Sallallahu alayhi wa sallam. kò nílé ọ́nà ń bi táwọn èèyàn míì tún bínú ẹ̀dẹ́ èyí tó kù nílé nínú Mẹ́kà ńgbò òde tó lọ ọbẹ̀ tí ò dúró ń bẹ̀ kí ni wọ́n lérò yìí pé kó tún dúró ṣe ń bẹ̀ èyí ò wá sọ ọ́ di wípé káwá bínú ká kúkú wá parẹ́ táwa ní rórí pa ibi tá a bí i sí mọ́. Sọ̀pọ̀ká èèyàn máa dìrọ̀ ọmọ wípé a ti ń lọ́wọ́ bẹ̀ alọ́wọ́ bẹ̀ albarka kan lè yùn. So albarka yẹn ni wọ́n fẹ́ kó tún wà fún mọ́. Yà á lọ́wọ́ ìgbé ẹgbẹ́ kúrò bẹ́ẹ̀ ṣíríkù lè mú ni ẹ bá lọ débẹ̀ ní àrẹ́bí kò wúlò fún mọ́ kò pàtàkì ni ò jẹ́ báwo lẹ ṣe fẹ́ kó pàtàkì rẹ̀. Àwa la máa pàtàkì rẹ̀ ìṣà nẹ́bì ló máa pàtàkì ẹ̀ torí nǹkan tó bá ti pàtàkì tó sọ dìkìní ẹ̀ ó dẹ̀sìn nù níta sì ti torí ẹgbẹ́ wa ní àgbẹ̀ wa ààrẹ iṣẹ́ ti torí ìta rẹ̀ wa ma arsalnaka illa rahmatan lil alamin. Albarka ọ̀hún Ànábì Ìsá Alayhi salatu wassalam. kò nílé kò láṣọ mẹ́ta àbí mélòó kan ẹjọ́ a sì di oníwaja'alani mubarakan aynama kuntu mubarakan aynama kuntu ní albarka náà ló pọ̀ débi wípé àwọn èèyàn wá sọ ọ́dọ̀ ọmọ lọ́hùn wọ́n tún wá sọ ọ́dọ̀ lọ́hùn albarka ló pọ̀ débẹ̀ o wọ́n wá tún ṣe lọ́hùn látàrí albarka tá ń tọrọ fún ọkọ ìyàwó fún àwọn ọmọ wa tí wọ́n ń lọ tá ń fi wọ́n lọ́kọ yìí àti tá ń gbéyàwó fún kọ́lọ̀ mọ́ká albarka kúrò lọ ara wọn. Àmín. Gbogbo wa náà àtayọ ẹni tí ó ní bùkátà sí albarka kọ́lọ̀ mọ́ká albarka kúrò lára wọn. Àmín. Ọ̀rẹ́ Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Gbogbo tó dórí gun igi
àfáà ní ilé ọkọ, àfáà ní ilé ìyàwó. Wọ́n ṣaláì máma, wọ́n sì ní ṣaláì má tẹ̀lé. Ìpé gbogbo wa jókòó sí bí gan ṣùwàdáwò lájẹ́. Tá ń jẹ́rìí sí wípé Abubakri òun lọ́kọ Amira, Abdulaziz lọ́kọ Fatima. Fati àtàkì náà ni Fati àlùbáríkà bẹ̀. Amina. Ọ̀dà ẹ̀tún jẹ́ akémi. Bismillahirrahmanirrahim. Ti lọrin ni. Fatiha alubarika alihamudu lillahi rabbil alamin arrahmani arrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. Àmín. Náà, méjì ni wọ́n dàpọ̀. Bẹ́ẹ̀ni sà. Pé ẹ so akidu nìkáyì. Akidu lásán ni. Ẹ sì ṣe wọ́n ti parí ìdí ni. Wáàsí. Èyí ti gba sísun báyìí. Wáàsí. Àwọn tí mi ò bá ní kí wọ́n máa ṣe wáàsí wà ń gbé. Lórí pé ará Ìlọrin ọ̀rọ̀ lè máa ọ̀rọ̀ yìí rẹ̀. Àmọ́ èèyàn wà á máa ṣọ́ra pẹ̀lẹ́pẹ̀lẹ́ díẹ̀díẹ̀ pẹ̀lú ọ̀rọ̀. Kìí ṣe gbogbo ẹ̀ náà ni wọ́n fi sọ̀rọ̀, kìí ṣe laysa kullu ma yu'raf yuqal, laysa kullu ma yuqal jaa awanu. Lásìkò nǹkan ọ̀bá tó èèyàn ní sọ. Igi ní lájókò fún àti wàlímà. Jẹ́ ń lọ síbi àyà àti àfáàkà. Bí a mú wà sílẹ̀. Wọ́n á sì ta fẹ́ mú ń bẹ̀. Nígbà tó sọ̀rọ̀ ní Súratun Nisa tó kà níbẹ̀rẹ̀ ni. Ìgbà tó ń gbọ́rọ̀ lọ. Ó ní wabtalul yatama Wa atul yatama sadaqatihinna. Kọjá ní ṣíwájú, ó wà wájú. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa atul yatama amwalahum wa la tatabaddalu al-khabitha bit-tayyib wa la ta'kulu amwalahum ila amwalikum innahu kana huban kabira. Àyà nìkan. Wa atun nisaa sadaqatihinna wa la tutu السفهاء أموالهم التي جعل الله لكم قياما وارزقوهم فيها وكسوهم وقولوا لهم قولا معروفا. ولا تؤتوا السفهاء أموالهم ولا تؤتوا السفهاء أموالكم. Amwalahum náà ni. Pé ọmọ òrukàn. Áyà yìí ó sọ ọ̀rọ̀ ọmọ òrukàn. Ó sọ papọ̀ mọ́ àfẹ́yàwó. Ọ̀rọ̀ ọmọ òrukàn.
ló sọ papọ̀ mọ́ fífẹ́yàwó. Wọ́n á ń bá ọ̀rọ̀ ọmọ òrukàn bọ̀ pẹ̀lú dúkìá wọn. Wọ́n á ní wala tu'tu sufaha أموالكم التي جعل الله لكم قياما. Owó ọmọ òrukàn ẹni tó bá gọ̀ nígbà tẹ́ dán wò tán. Ṣé làákàyè ẹ pé? Tàbí làákàyè ò pé? Tí làákàyè ẹ bá ti pé, ọmọ tó làákàyè ẹ bá ti pé, tó débi bàlágà tí bùlúùbù débi ákìlù ẹ̀ ló tó lè fẹ́yàwó màánà ẹ̀yìn. So ó fi làákàyè ṣe mẹ̀yàrú ẹni tí ó tó láti darí ilé, láti lọ́kọ. Ìyẹn ni pé ọmọ tí ò tí ì gbọ́n lóbìnrin gan ẹ gbọ́dọ̀ fi lọ́kọ. Allahu Akbar. Tí ó mọ yàtọ̀. Ìdínú ni ìtàfi wípé àdíìsì tí wọ́n gbà wá lọ́dọ̀ Àìṣà wípé Ànábì fẹ́ wọn lọ́mọ kékeré lọ́mọ ọdún 6. Rubbish pàpàtà gbà ní. Rubbish ni Ànábì ò lè fẹ́ lọ́mọ ọdún 6 kó wá bà náà. وابتالوا اليتامى آية وفاة كم إيش وابتالوا اليتامى حتى إذا بلغوا النكاح. وابتالوا اليتامى إدام òrukàn. حتى Oní bàbá máa ń lòótọ́, àmọ́ ẹgbẹ́ òwò, ẹ̀mí làákàyẹ̀wò, ẹgbẹ́ làákàyẹ̀wò. Bóyá làákàyè bóyá ó pé làákàyè. Bóyá làákàyè bóyá ó pé ní làákàyè. Àbí òpè. وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح. وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح. Ẹ̀dá ọmọ òrukàn wò títí. Ẹ̀dá wò lásìkò tó bá fẹ́ fẹ́yàwó tó bá tó àsìkò tó yẹ kó níyàwó àbí kó lọ ní ọkọ. فإن آنستم منهم رشدا. Ẹ bá dá wò tẹ́ bá wá fura pé làákàyè ti wà lára ẹ̀. فادفعوا إليهم أموالهم. Ẹ wá dá owó wọn, ẹ dá padà fún. ولا Ẹ dá owó ẹ̀ padà fún. Owó ẹ̀ tó ń bẹ lọ́dọ̀ yín ní kí á yín ni. Nígbà tí bàbá rẹ̀ kú, dúkìá rẹ̀ tó ń bẹ ní kí á yín. Lẹ́yìn ìgbà tẹ́ bá dán wò tẹ́ rí pé ó ti máa ṣọ́ ńlá káì. Ẹ wá gbé fún tó sì tó lọ lé ọkọ àbó tó níyàwó. Ètò ẹ̀yìn kò ń ṣe dandan kó jẹ́ ọmọ òrukàn nìkan. Ọmọ tiẹ̀ náà tó bí dánwò jẹ́ kó mọ̀ bó ní làákàyè bí ò ní làákàyè, bó lè darí nǹkan àbí ò lè darí nǹkan. Torí pé mẹ̀sùlíyà tó fẹ́ gbà lára wípé ó fẹ́ níyàwó ó ní di làákàyè. Ó ní di làákàyè. So káwá sọ pé ọmọ ọdún 6 kí ni làákàyè orí ti sọ̀kalẹ̀ sára ọmọ ọdún 6? Gbogbo ọ̀ràn yòókù tó bá bẹ́ẹ̀ ni gbogbo ọ̀ràn yòókù tó ń kó lè jẹ́. Nígbà kan tá ń dáàbò bo àyà ni tá ń dáàbò bo àdísì ni. Àní Àìṣà wù ní tí a bá rí ọmọ tó bá rí ní ọmọ ọdún 6 ni ló dà gẹ́gẹ́ bí ọmọ ọdún 14. A fi ń dáàbò bò kó máa di bí ọmọ òpónù ló tí ó tí tó bò mọ́ nǹkan kan. Kí ló fẹ́ ṣe? Iṣẹ́ wo ló fẹ́ ṣe lọ́dọ̀ ọkọ ẹ̀? Kí ni gbogbo responsibility ọmọ obìnrin nílé ọkọ ẹ̀ tó fẹ́ ṣe nílé ọkọ ẹ̀ kò lè tí mọ̀ kankan. Ṣẹ́rù yẹn nínú wọn wá ń dùn sí kódà tí gbogbo Western world kí wọ́n bá máa tìtorí ẹ̀ fàbùkù kan Ànábì àwọn akẹ́ gbọ́dọ̀ mọ̀ níbi àbùkù lélẹ́yìí. Ṣé wọ́n lè mọ ọmọ ẹ̀rọ ọmọ ọdún 6 fi lọ́kọ? Ọmọ ẹ̀rọ ọmọ ọdún 6 tó ṣe ń tọ́ ọlé, wọ́n ṣe ń tọ́ ọlé. ọmọ ọdún 6
àbá tí sì ń tọ́lé tá a sì ń tábà fún sòwò lè fi lọ́kàn. Ọlọ́run pàtàkì làákàyè púpọ̀. Allahu Akbar. Hadisi kan wá wọ́n ní awwal ma khalaqahu Allahu al-aql. Àkọ́kọ́ tọ́lọ̀ kọ́kọ́ dá ọdá làákàyè. Faqala lahu aqbil fa aqbala. Thumma qala lahu adbir fa adbara. Faqala fabika akhuz wa bika usibu. Sallallahu alaihi wasallam. Ọlọ́run dá làákàyè nígbà tó dá lọ́wọ́ sọ pé wọ́n làákàyè kọjú bí làákàyè kọjú sí. Kọ̀yìn sí bí ó tún kọ̀yìn sí ọ̀nà pẹ̀lú rẹ ní fi mú ẹni tí ń bá mú, pẹ̀lú rẹ ní fi san ẹni tí ń bá máa san lẹ́san ní fi san lẹ́san. Èèyàn ò lè má lo làákàyè bí ẹ̀sìn. Ó ní bí tí hàdù làákàyè dé nù. Wallahu la yu'badu bil uquli bal bi sharhihi. بل وصرعه بالمنقول والله لا يعبد بالعقول. ní fi làákàyè sí ni àwọn á lò làákàyè bí ẹ̀sìn. Ìṣẹ́ bí làákàyè mi ti rò wípé ó yẹ kí n sìn bọ́lọ́run ti rí rèé bẹ́ẹ̀ lọ́lọ́run rí. So òun ni ó sọ bóun ti fẹ́ gba ẹ̀sìn ìhun, báwo lòun ṣe fẹ́ kẹ́ ẹ̀sìn ìhun gbà. So bó ṣe fẹ́ kẹ́ ẹ̀sìn ìhun gbà yẹn kò wá ní bí ẹni tí ò tí ní làákàyè. So kò ní fún tẹ́klífà, kò ní kàláfà ẹni tí ò tí màṣúọ̀ tí ò tí ní làákàyè. Lọ́lọ́run ṣe láàrin ṣẹ̀rí àfi wípé wèrè tí làákàyè yẹ rúfẹ́ àánúhù al-qalam. Wọ́n ní kọ̀ọ̀kan kan lẹ̀ fún lẹ́ṣẹ̀ ní tẹ́ni torí kò sí làákàyè pẹ̀lú ẹ̀. Ẹni bá sì jẹ́ ìmáàmù tí ò bá dá bàlágà, ákìlú wà nù sára tí àkọ́kọ́ ó gbọ́dọ̀ ní làákàyè, ó sì gbọ́dọ̀ ní mímọ̀. Tí ò bá ní làákàyè ẹ à lè fi òmùgọ̀ èèyàn a lè fi ṣe ìmáàmù. Ọlọ́run èèyàn rán òmùgọ̀ níṣẹ́. Gbogbo àwọn ànábì ẹ̀ inú sífà òjò bí yá wọn òun nìkan al-aqlu wal-faqana. Ó gbọ́dọ̀ mú bẹ́rẹ́bẹ́rẹ́ kó gbọ́n kó lè sí ìfọ̀. Ọlọ́run èèyàn rán ọ̀dẹ̀ ńṣẹ́. Ọlọ́ọ̀lé lọ gbèsè wá Ọlọ́run èèyàn rán ńṣẹ́. Ó lè sì fún ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. So ayọ̀ làákàyè kúrò nínú ẹ̀sìn Ọlọ́run ọ̀yọ́ kúrò. Àwa padà wá ń rí wípé lóòótọ́ awwalu ma khalaqahu Allahu al-aql. Áyà tó sọ ó ní bismillahir rahmanir rahim. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. حياكم الله. خلق الإنسان من علق. تباشي قلبه lára alaq yóò di akílù. Kọ́lùbù ló ṣe mẹ́rin, kọ́lùbù ló ṣe. Àwọn onínáwó, àwọn onílógá, àwọn sì wà ní ìbáyìí. Àbẹ́yìn ò lè ṣe kọ́lùbù. Al-alaqu al-aqlu. So ẹ̀jẹ̀ kíkí tí ó dín tó pè ní alaqu yẹn tó bá wà bẹ́ẹ̀ ibẹ̀ ni ó ti máa transformu oríṣiríṣi káwọn àwọn fọ́tò yóò máa tẹ́kì ṣépù àwọn fọ́tò tí ó kọ́kọ́ ṣépù yóò rí gudugudu yóò sì nírù
tó bá bẹ̀rẹ̀ sí dàgbà lọ́sẹ̀ kọ̀ọ̀kan yóò máa change padà fọ́tò orí ò ayọ̀ ń bẹ níbi orí yẹn kí RNA tó pàṣẹ fún DNA rẹ̀ láti máa yọ láti máa fàlà sí máa là yóò yọ ojú bẹ́ẹ̀ àmọ́ àkọ́kọ́ ní ibẹ̀ ni ọpọlọ wà èyí tó tóbi ní ibi tó lọlẹ̀ tó dàbí irú ibẹ̀ lẹ́sẹ̀ àtọwọ́ wà tó a bẹ̀rẹ̀ sí yà lọ́tọ̀ọ̀tọ̀ ojú náà ó yọ etí ó yọ àmọ́ àkọ́kọ́ nǹkan tó kọ́kọ́ wà bẹ́ẹ̀ alákùnrin ní ákìlù tọ́kọ́ wà èyí ni ó máa transform ara wọn tí ó máa take shape kó tó wá di ẹ̀dá lẹ́yìn oṣù mẹ́rin àbí lẹ́yìn oṣù mẹ́ta tó ń lo oṣù mẹ́rin tó bá ti lóṣù mẹ́rin ó ti dẹ̀dá ó ti pé ó ti ń sọ ó ti kọ́lùbù ti jáde ákìlù ti jáde níbẹ̀ tí ó bá ti sí kọ́lùbù ákìlù ò ní ṣiṣẹ́ àwọn eléyìí làwọn nǹkan tó kọ́kọ́ wà tẹ́mi ó fi hàn pé àkọ́kọ́ tó lọ́n kọ́kọ́ dá làákàyè òun ló fi mẹ̀yázà wa kúrò lára àwọn ẹranko tó kù àwọn ẹ̀dá ẹ̀ sọ tí ò bá sí làákàyè yẹn á yàtọ̀ sẹ́ranko tí ò bá sí làákàyè á yàtọ̀ sẹ́ranko á yàtọ̀ sí ewúrẹ́ á yàtọ̀ ságò á yàtọ̀ sí màálù gbogbo organs tó wà lára wọn pápátá náà ló wà lára wọn ebi ń pa wọn bébí ti ń pa wá wọ́n ń jẹun bá a ti ń jẹun wọ́n ń sùn bá a ti ń sùn wọ́n ń gùn báwa náà ti gùn wọ́n á múnú wá sí tí afáṣàmbà ti ṣe ń jẹjọ. Yàtọ̀ sẹ́ranko ẹ̀tọ́bà yàtọ̀ sẹ́ranko lóòótọ́ ìyàtọ̀ wa tọ́lọ́ ń fẹ́ fi yàtọ̀ sí gẹ́gẹ́ bí wọ́n ti wí ń jẹ ẹjọ́ náà ní ká wá ká tọrọ ká má yà ká fi yàtọ̀ sẹ́ranko pẹ̀lú làákàyè tó dá fún wa so ká mọ bàbá ìyàwó kí òfin sí wa kó gáìdì wa àwọn òfin tí ó gáìdì wa ẹ̀yẹ má fẹ́ra yín àwọn ìran mẹ́rìnlá tí wọ́n gbọ́dọ̀ fẹ́ra wọn ọlọ́run list ẹ̀ kalẹ̀ òfin ìwọ má fẹ́ lágbájá má fẹ́ ìyá rẹ̀ má fẹ́ bá ìyàwó bàbá rẹ̀ ìyá rẹ̀ náà ni má fẹ́ àbúrò rẹ̀ má fẹ́ àǹtí rẹ̀ má fẹ́ ọmọ rẹ̀. حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وأماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما. حياكم الله. gbogbo àwọn tó kàkalẹ̀ fún wa yìí wọ́n yà máa yàbẹ̀ a fi yàtọ̀ sẹ́ranko ewúrẹ́ tí ó bá tó bímọ tọ́mọ rẹ̀ bá ti tó gùn yóò tún gùn ìyá rẹ̀ àpẹẹrẹ kò sí láká inú kò sí ákìlù yìí
Ọlọ́run òṣìṣẹ́ wọn ní mukallaf pé òun kò fi lé wọn lọ́wọ́. Àwọn èèyàn tó wá gbófin lé lọ́wọ́ tó sì fi làákàyè ṣe wá tá a fi jọ̀gá gbogbo tó dá yìí. Kí wọ́n wá ní kò sí làákàyè òṣìṣẹ́ nínú ẹ̀sìn o. A gbọ́dọ̀ ronú sí àyà Ọlọ́run ká fi làákàyè dá. Tọ́lọ́run sì pè wá gbogbo ọ̀nà lọ síbi làákàyè. Àìmọye àyà tó pọ̀ lóríṣiríṣi. Afala yatadabbaruna al-Qur'an. Afala ya'qilun. Afala ya'qilun. Afala yanzuruna ila al-ibili kayfa khuliqat. Àyà pọ̀ tó pè lọ sára Nazari. Ìrònú sì ní Nazari nù. Káwá yọ kúrò yìí pé ẹ lè fi làákàyè tú Al-Kùránì. Bọ́lọ́mọ bá ti wí gan-an bó ti rí nù ní. Láwọn mutashabihat min al-ayat. Àbí ká sọ pé nínú àkídà àbí tawhidi làákàyè ò sí ń bẹ̀. Báwo lẹ ṣe fẹ́ fi làákàyè ṣiṣẹ́? Bẹ́ẹ̀ sì nínú tòhídì ìpín mẹ́ta, ilahiyat, nabawiyat, aqliyat, aw samaiyat. Ó lo ákìlù rẹ̀, bó o bá lo làákàyè, nǹkan kí nǹkan mi ló máa tú. Ó sì ṣe Ọlọ́run gbọ́, ó ṣe Ọlọ́run dúró fáwọn èèyàn. Eléyìí ó kéwú fún wa wípé mo lọ ọbẹ̀ ní nítorí kéwú nítorí àwọn ọmọ kéwú lè yùn. Hayyakumullah. Torí àwọn nǹkan tí a dà ní ìsìn tàbí gbẹ́kúgbẹ́ tá ń gbé kiri. Tá a bá tú nǹkan ní ìsìn wá ní làákàyè náà fi ń tú. Wọ́n fi kitab wa sunnah wọ́n fi tú. Kìtàbù yẹn gan ló kẹ lọ sára kò ní tààkùl. Torí nǹkan tó lọ́wọ́ fi dẹ́ ẹ̀yà tọ́lọ́tọ̀ sẹ́ran konú ni ní tó sì fi gbé tẹ́kílífà lé ẹ lórí nù ni. Àyà tọ́lọ́mbá wí tó wí pé nípa bẹ́ẹ̀ gbogbo àwọn onítòhídì àwọn onímọ̀ kàlámì tí wọ́n bá rí pé tí wọ́n bá lo làákàyè fi dájọ́ àbí fi tú ọ̀rọ̀ rárá Ọlọ́run sọ bẹ́ẹ̀. Àwa Àṣáírà àwa gbogbo wa ní Nàìjíríà gbogbo àwọn àfáà gbogbo àwọn bàbá wa Àṣáírà ni wọ́n. Àṣáírà ni as-sawadu al-a'zam min al-umma. Àwọn náà ni wọ́n ń pè ní al-sunnah wal-jama'a. Bẹ́ẹ̀yàn ò bá jẹ́ Àṣáírà tó bá sọ pé bisal mazhab ní mazhab Àṣáírà ajá sí pé òun gan ni ò nílàkà ìkò ronú kò ní ìmọ̀ aláìmọ̀kan ni. Wa bi'sal qawlu qawluhu. Wa bi'sal qawlu qawluhu. Ọ̀rọ̀kọ́rọ̀ lẹ́yìn. Kò sí mazhabi àwọn ẹni Imamu Abul Hasan al-Ash'ari wa Imamu Abul Mansur al-Maturidi. Àwọn méjèèjì ni Ahlus Sunnah fil Aqida. Àpéjọ láìgbé àwọn wàhálà ń ṣẹlẹ̀ láàrin Haúsá àti Yorùbá. Ni wọ́n bá Labania. Ẹjẹ́ á pé ra wa ká máa ṣe mítìnì. Kó má sí wàhálà, kó má sí fìtínà. Àmọ́ mítìnì tàbí máa jókòó yìí, mọ́ká èmi náà mo pè wọ́n. A pa àwọn ṣàkóṣàkó náà Haúsá, a pé ẹ máa bọ̀ mọ́ká àti ká ìjọ máa jókòó. Wọ́n náà fẹ́ fi mí ṣe chairman rárá. Haúsá kan nìkan ti ṣe chairman. Èmi ó jókòó ní nǹkan wà bẹ́ẹ̀. Èmi ò ṣe chairman. Gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́. Gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ní wà ń bẹ̀. Ẹ̀yin sẹ́kítírì, ẹ̀yin
yẹn sẹ́kítírì ní Yorùbá ẹ̀sìn yẹn chairman láwùsá wọ́n ṣe àwọn Haúsá tó sọ̀rọ̀ àǹdí wa la bá ń pè wọ́n àwọn kan ni wọ́n bá dé nígbà àwọn dé yàbá ni àkọ́kọ́ nǹkan tá àkọ́kọ́ ṣe bá ṣe péjọ yìí táwọn ṣe tẹ̀sẹ̀ ìhòòhò àkídà àkídà wo ló fà sádà tó fẹ́ sọ háhà rẹ̀ èwo ni àkídà tó yá sí pé àkídà tó ń fà sídà tí wọ́n wá fẹ́ sọ háhà rẹ̀ ó máa ń tọ́ àánú ọkàn kálukú wa ni Ọlọ́run ló máa ń tọ́ àánú ọkàn òun ló máa àkídà ó lè mọ̀ bó burú bó bàjẹ́ bí ó dáa. Náà bá wá mọ́. So àwa rí pé àwọn wọ̀nyí ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n fẹ́ lọ́ wa sínú mẹ́mbà wàbíyà àti sàlàfíyà. Tí ó bá já sí pé àwa mọ̀ tí wọ́n gbé dání a sì mọ̀ nǹkan tá a gbé dání bí wọ́n ti wọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́nu tẹ́lómi wa rò pé àwọn ni ahlus sunnah wá ṣe súnnà àwa ni ahlul kitabi wa súnnà gbogbo àwọn bàbá tó bí wa gbogbo àwọn bàbá tó kọ́ wa gbogbo àwọn bàbá wọ̀nyí ni ahlus sunnah wal jamaa torí pé àwọn mazhabi Ash'ari fil aqida òun ni mazhabu ahlus sunnah mazhabi Imam Maliki Imam Abu Hanifa Maliki Shafi'i Hanbali ni ahlus sunnah Imam ahlus sunnah fil fiqh. Jazakumullah. So lọ́dọ̀ wa aqida ahlus sunnah àwọn ọmọ nílé kíw ìyẹn wà lọ́dọ̀ gbogbo ọmọ kíw àwọn tó nílé kíw ní sọ́bẹ̀ látorí dárù tí wọ́n ti lọ yí gbogbo kí ní wọn padà àbí tí wọ́n àbí ààrẹ mọ́ wọ́n sọ fún wọn wọ́n sọ fún wọn ẹ̀yìn lẹ́yìn gbogbo nǹkan táwọn bàbá dẹ́kalẹ̀ ń dárú lóòrùn ó sì láwọn kọ́ ọ̀dá àwọn ni àwọn kọ́ kí gbogbo lè kí ó padà sí ìlàmú arshadani Allahu wa iyyaka in tí kálukú fi bẹ̀rẹ̀ nìyẹn òun ni àkídà murshida àkídà àṣáírà táwọn ọmọ ò bá mọ̀ kàkàtà ni wọ́n gbélé wọn lọ́wọ́ a wà á sọ Ọlọ́run di èèyàn Ọlọ́run lọ́wọ́ olójú ó sì lè yín rẹ̀rìn tọ́lọ́run sọ táwọn àfá àwọn yìí tó yàgbẹ́ alùsùnà ni wọ́n Imamu Abul Mansur àti Imamu kíni Abul Hasan nígbà wọ́n gbọ́ Al-Qur'ani yé pé Ọlọ́run sọ pé laysa kamislihi shay'un wa huwa as-sami'ul 'alim kò sí ń ta lè fi wí Ọlọ́run tọ́lọ́run bá ń bá a sọ̀rọ̀ tó bá lóhun ní àlẹ́ àràṣí kò ní bí tí ó jókòó kì í jókòó kò ní háyà bá ti rí débi tí ó nídìí téèyàn bá ti ní háyà bá ti rí a ti mọ̀ òpin ẹ̀ bó bá ti rí yẹn báyìí ó mọ̀ ó lè sọ wípé èèyàn gíga ni èèyàn kúkúrú ni èèyàn tó sanra ni èèyàn tó wẹ̀ ni Ọlọ́run ò rí bẹ́ẹ̀ Ọlọ́run ò rí bẹ́ẹ̀ Ọlọ́run èyí jókòó kò sì sí lórí ìdúró kò sì ní ààyè Ọlọ́run wà sánmà kéré síbi tó Ọlọ́run ti dá ó ti wà káàyè tó wà ààyè olówá fẹ́ gbà innahu fi kulli makan gbogbo ààyè lọ́lọ́run wà Wa qad kana qabla khalqil makan ó ti ń bẹ kó tó dáàyè lọ́rọ̀ tí ń bẹ kó tó dá sánmà la makana lahu kò ṣe ààyè olówá fẹ́ gbà alima ma kana wa alima ma kana ó ti mọ nǹkan tó ń bẹ wa ma yakunu àti tí ó tún máa bẹ Ọlọ́run mọ gbogbo ẹ̀ wa ma la yakunu àti tí ò ní sí ó mọ̀
ولو كان كيف كان يكون. ó lè máa béèrè pé kọ́ máa wádìí pé báwo lọ́lọ́run ṣe jọ́ lọ́run báwo ló ṣe ń bẹ làákàyè rẹ̀ ò lè ta làákàyè ò lè ta. téèyàn bá mọ àwọn ọmọ wọ̀nyí èyí tí gbogbo àfáà lọ́dọ̀ wọn fi wá dẹlẹ́bọ yìí àwọn gan lẹ́lẹ́bọ torí pé wọ́n ti sọ Ọlọ́run di èèyàn. kéèyàn sọ wípé àdísì sọ wípé yanzilu Allahu ila sama'i dunya Ọlọ́run máa ń sọ̀kalẹ̀ sí sánmà ayé yìí fi sulsil layl al-akhir min al-layl يعني ينزل من السماء كنزول هذا من المنبر ó lẹ́sẹ̀ nù ní Ọlọ́run lọ́wọ́ ọwọ́ rẹ̀ ó níka ó sì lẹ́sẹ̀ ẹsẹ̀ rẹ̀ yìí máa fi kún iná tí iná bá sọ pé halimi mazid Ọlọ́run á tẹsẹ̀ bọ́ pé ṣo tí wá yó nìsìn Ọlọ́run tẹsẹ̀ bọ́ náà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí láàmọ́ ló yẹ ká kọ́ àwọn ọmọ wa kí wọ́n má gbàgbàkúgbà kí wọ́n má rírikú kí wọ́n má dìdàkudà. Tọ́lọ́mbá ní òun nazala minas sama tájí sí bá wà bẹ́ẹ̀ nùzúlù yẹn kìí ṣe nùzúlù jismiya nùzúlù amri amúrù rẹ̀ ló ń sọ̀kalẹ̀. Ara kọ́ ló fẹ́ sọ̀kalẹ̀. Ara kọ́ ló fẹ́ sọ̀kalẹ̀. Ẹgbọ́lá rẹ̀ fẹ́ gbà. Ara ọ̀hún dà. Ara náà dà. Ọlọ́wọ̀ lára. Ibo ni ó sì gbé sí ilẹ̀ olófẹ́ gbà, sọ́mọ̀ olófẹ́ gbà. Sọ́mọ̀ olófẹ́ gbà. Tó bá sọ wípé òun ní kùrsíyù, òun ní kọ́lámù, òun ní lawhu, kullu dhalika hikamun. Gbogbo ìyẹn ọgbọ́n ló fi ṣe, ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. Sọ́lá fẹ́ gbàgbé ní kí ló fẹ́ kọ sí ìkan? Kí ló fẹ́ kọ sí ìkan? La yansa, la yadillu rabbi wa la yansa. Ọlọ́run èé sọnù kò ní gbàgbé. Táwa mú sọ yúrù áyà, táwa ní pé bó ti rí nù ní, bọ́lọ́run ti rí nù ní. Rárá, Ọlọ́run ò rí bẹ́ẹ̀. Ó ń bá a sọ̀rọ̀ bí làákà ìwá ṣe mọ́ ni. Ó sì lọ làákà inú ìwọ wá fi làákà ìgbò ìdí tọ́lọ́run fi pán làákà ilé ònà àwọn tó bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn hómkọ̀ àfọ́ olórin kan bí إذا نصحت قليل العقل نلت بذا. إذا نصحت قليل العقل نلت بذا عداوة منه لا تخفى مساويها. عداوة منه لا تخفى مساويها. نلت بذا عداوة ó tara bẹ́ẹ̀ ní ọ̀tá. Ó bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ ṣọ̀tá ni. Látàkáfà Masáwíhá. Wọ́n pẹ́ àwọn aburú ọ̀tá tí wọ́n ń ṣe ní òní fojú kò ní pamọ́. Fàlùkùdá ohun. Ẹ̀rí àìmọ̀kan àbí àgọ̀. Àrùn kan ni. Kọ̀bí hun. Ó burú jáì. Ládàwà àlàhù. Ológun kò sóògùn tó fẹ́ fi wọ̀. Kọ́dí kọ́ lẹ́fí ìhìmìnà aṣàárì ráwíhá. Àwọn tó gborin wá wọ́n ti sọ wípé làákàyè àbí òmùgọ́nì àgọ̀ kò ní oògùn. Máa lè ṣe kí ní bẹ́yàn bá gbogbo kan lólógùn àgọ̀ ológun. Lèkò lè dá ìdáwà ohun tó sọ́pọ̀ bóbi. Gbogbo àrùn ló ní oògùn tá lè fi wá oògùn tá lè fi wá wòsàn fún. Illal hamakata ayat man yudawiha. Fẹ́ oògùn fún aláàbọ̀ làákàyè àbí òmùgọ̀ èèyàn yóò gbàgàrà ní kò ní lè ṣe kankan torí gbogbo alẹ́ ó padà pa sófò.
Allahu Akbar. Ti ń ṣẹlẹ̀ lónìí. Ètò ń ṣẹlẹ̀ lónìí. Ògùngàn ní gbogbo wọn làákà ìwọ̀n ká gbogbo tí wọ́n ń Tí gbọ́ wọ́n ní. bá ti mọ àwọn ìlàmú àrísádà yìí. Allahu Akbar. Tí wọ́n sí lóṣù mọ́sáàbí àṣáírà fìlà àkídà. Tí wọ́n sí lórí mọ́sáàbí kan. Àìdá mọ́sáàbí àbí Hanifa ni, àbí mọ́sáàbí Imam Shafi, àbí Maliki, àbí Hanbali. Imam Hanbali ó sì sínú ní Zọ́hírù Nùsúsì bí táwọn tú sí ni. Táwọn gbé mọ́sáàbí Ànábílà ni. Láà, Ànábílà ò rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ṣe sàárà àti ìràkan fún wọn tí wọ́n fi mọ̀ pé Hayyakumullah. ọ̀la lọ́wọ́ àtọ̀. Wọ́n fẹ́ wọ́n kọ́ ẹ̀yìn làáfà wọn. Mi ò ṣe fẹ́ jà fáwọn. Hayyakumullah. Wọ́n jẹ́ wù wọn jẹ́wọ́ ni. Ká má jẹ́wọ́, Ọlọ́run ní jẹ́ ká jẹ́wọ́. Hayyakumullah. Ìyẹn náà bẹ̀rẹ̀ fi ní lálùbáríkà rẹ̀. Ó ti ní bẹ́ẹ̀ fún wọn. Àmọ́ Professor Hamza láàrọ̀. Àwọn Professor ló wà lọ́tún gbogbo àpàrà. Allahu wa ra'ahu. Ìtorí tí wọ́n Dr. Sambaki, Associate Professor làwọn náà. Hayyakumullah. Agbo wọn la wà yìí ní ó jẹ́ ń dárúkọ. Ìtorí tí wọ́n kọ́ èmi, kó máa yé wọn, kó máa dùn wọ́n náà wípé kí máa kó tíra sábẹ́ kínní ni kò ní gbé jáde, ẹ̀yìn ní gbé jáde fún ọ. Ìwọ́n náà lè wá lọ́sẹ̀ wàhálà wá tíra. Ìwọ náà lọ wà. Àbí tán bá wá kéwúsà. Ẹ̀tọ́rí wọn ní jẹ́wọ́ wípé ibi táwọn ti rí. As-suhbul wabila. As-suhbul wabila ala darihatil hanabila. Orúkọ tíra lónìí. Èyí ní ó tún náà ṣe Imam Hanbali ò sínú ẹni. Zọ́ìrí tó ń wí, tẹ̀fùwídù ló ń sọ. Bí Málìkì ti wí, bí Abu Hanifa náà ti wí, bí Shafi'i náà ti wí. Orí pé mazhabi Ahlus-Sunnah ni. Ìlàkídá pé wa kullu nafsin awhama tashbiha. أوله أو فوت وهم تنزيها وكل ناس أوهم التشبيه. Gbogbo nẹ́sù tó bá wá tó mú tẹ̀síbíhù bí ìgbà tó jọ èèyàn. Àwílù ṣe tàwílù rẹ̀ lọ ń bẹ̀rẹ̀. أو فوت. Àbí kò tiẹ̀ júlẹ̀ yìí pé bó bá lè lọ ń bẹ̀rẹ̀ sí júlẹ̀. وهم تنزيها. Lára méjèèjì ni wíwá mímọ́ Ọlọ́run ni kò wá sáré. Ọ̀pẹ Ọlọ́run ò jọ nǹkankan. ليس كمثله شيء وهو السميع البصير. Imam Hanbali òun ló ní nẹ́sù. Bẹ́ẹ̀ ni nẹ́sù ni, but nẹ́sù ẹ̀ yóò jùúlẹ̀ ní bí Imam Málìkì náà ti ń ṣe. Wọ́n sì ṣe tàwílù bí tó bá yẹ tí tàwílù wà. Tàwílù ni wà ń tó jọ nǹkan nì. Wà ń tó jọ nǹkan nì kó fi tú. Wọ̀rún tẹ̀síhà. Ìwà tó jọ ni tó fi tú ni. Ó wá ipé kan lọ́run ò jọ nǹkankan ni. Ní tó wá débẹ̀ nù. Ó wá mímọ́ Ọlọ́run kúrò ń bẹ̀ níbi kò fi jọ nǹkan míì, kò fi jọ ẹ̀dá. Ṣọ́gbà tí a bá ní Ọlọ́run lọ́wọ́, èyí ni yadullahi fawqa aydihim. Yẹ́dù ni kúwà ló ń jẹ́ bẹ́ẹ̀ torí pé mẹ́sẹ̀rù kúwà ibi tágbára wà ara ọwọ́ ni. Wọ́n ti dé, wọ́n ti pẹ́sẹ̀ bàbá, wọ́n ti dé lẹ́sẹ̀ pẹ́sẹ̀. Wọ́n ni ẹ máa bọ̀. Ẹ máa bọ̀ láyé alẹ́ níhìn.
àkíyèsí wọn láwọn ará Darul Uloom pé gbogbo mẹ́nájú bàbá tí ó táwọn bàbá fún bí kalẹ̀ tó ń jẹ́ mẹ́nájú kìí ṣe pé a ṣe kéèsì. Kìí ṣe kéèsì àti ìjọsọ yìí ni wọ́n sì ní pé rárá àmọ́ ń tà ń rí ni pé wọ́n ti yí mẹ́nájú Darul Uloom padà kúrò ní ti Markazi táwọn bàbá wọn ní gbé kalẹ̀. Òun ni kọ́kọ́ Ọlọ́run forí jìn mú ní wàrà torí báwọn lọ Sùdíà ẹ̀rà táà ń bínú mi lọ́nà pé wọ́n wà sọ pé mo bínú Sùdíà kí lọ́kẹ̀ẹ́ pẹ̀lú à ń bínú Sùdíà àbí à ń bínú ẹnìkan rárá. Àmọ́ nǹkan tí wọ́n gbé dání alhamdulillah ìjọ àti ń wí àwa wí àwọn náà wá rí pé mọ́sàbí wà bí i yóò dá kò tẹ́ àwọn ọlọ́run mọ́. Àwọn ò ṣe mọ́. Àwọn ò ṣe mọ́. Mọ́sàbí sàlàfíyà yìí kò wá dá iná àwọn ò ṣe mọ́. Ó ń bà wọn lójú jẹ́ tò. Ẹ̀bá tọ́lọ̀ bá ní ẹ̀rí bẹ́ẹ̀ ajá sí pé epo ń tàn wí. Hayyakumullah. Torí pé ẹ jẹ́ kí àwa mùsùlùmí máa rùn sáyé. Àwa mùsùlùmí rùn sáyé ẹ̀ntẹ́ ànábì sọ pé sallallahu alayhi wa sallam umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah wa anna muhammadar rasulullah. Ọ̀rọ̀ ni àdísì yẹn bá a ṣe ń tú ó takọ àyà Kùránì. Ànábì ò jẹ́ sọ bẹ́ẹ̀. Ànábì ò jẹ́ takọ Al-Kùránì. Torí pé tó wà ní Al-Kùránì tọ́lọ́run sọ fún ní pé wà la ikraha fi ddin. La ikraha fi ddin. Kí lẹ́wà mú yọ dá sí àwọn èèyàn láti máa tẹ́wọ́n? Wa tabayyana ar-rushdu minal ghayy. Àwọn wá ní mi ò mọ ìtumọ̀ ẹni uqatila an-nasa. Ní pé wọ́n ní kí n máa bá àwọn èèyàn jà, kò ní máa pa wọn. Ìjà tó ní qatala nú. Mùsáraka ikú ló ń lọ bẹ̀. Nǹkan tó jẹ́ kú. Ẹni tó bá yára para wọn lórí mùsáraka mùfáàlà ní. Ó dá mi ò gbọ́ Lárúbáwá. Mi ò gbọ́ Lárúbáwá. Umirtu an uqatila an-nasa hatta yashhadu فإذا فعلوا ذلك عصموا مني دماءهم. Ó mẹ́jẹ̀ dání ọ̀bẹ̀rẹ̀ mẹ́jẹ̀ dání. So ìdáwà jẹ́ bisikíìtì téèyàn ha fáwọn èèyàn. Kò sí nǹkan tẹ́ fẹ́ fi bò ó, tẹ́ fẹ́ fi yí lọ́ra, tẹ́ fẹ́ bò ó lójú dá tí ó yàtọ̀ kò sí. Ànábì pa àṣìgbèjìdé lápáyàn. Ẹ máa gbọ́ lẹ́nu wọn kiri apààyàn. Ànábì ìwà o. Sallallahu alayhi wa sallam. Ó lè dá ànábì tí wọn. Ànábì wọn òun ní pààyàn. Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. Rasulullah Sallallahu alayhi wa sallam. kìí ṣàpààyàn. Ar-rahmatul muhdad. Ar-rahmatul muhdad wa ra'ufur rahim wa kíni nabiyul insaniya. So lára bẹ́ẹ̀ Magribi ti káà náà ẹjẹ́ ń dágún ẹ̀ wálé. Làákàì ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn. Làákàì ní í ṣe pẹ̀lú ìgbésí ayé wa. So ìyàwó là ń fẹ́ yìí làákàì láàfi sọkọ. Làákàì nìyàwó náà ó fi jẹ́ ìyàwó lọ́dọ̀dẹ̀ ọkọ ẹ̀.
àyà kúrò ní pé ìsìnkú ọ̀sọ́bìrú ọ̀rọ̀ يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. يا أيها الذين آمنوا اصبروا ẹ̀jẹ̀ jẹ́ mùmínì ẹ lágbàmọ́ra ìwọ ọkọ lágbàmọ́ra. اصبروا bẹ̀ kìí ṣe sùúrù lọ ní sùúrù àgbàmọ́ra ló ń jẹ́ bẹ́ẹ̀ àtẹ̀mọ́ra. وصابروا ẹ máa fúnra yín ní àtẹ̀mọ́ra. ورابطوا wọ́n bá ṣe kíyàwó ṣe wọ̀rọ̀ bí tu ẹ sọ́ra yín pọ̀. واتقوا الله لعلكم تفلحون. ẹ bẹ̀rù Ọlọ́run la'allakum tuflihun. àìmọye igi ló ń jà nílọrin Ọlọ́run ní já ti yín o. Ọlọ́run ní jẹ́ igi yìí o. Ẹ̀sàmì dáadáa jàmá. Ọ̀pọ̀lọpọ̀ ọlọ́kùnrin tí ó fẹ́ ṣe mẹ̀sùlíyà rẹ̀ fún ìyàwó rẹ̀. Ọlọ́kùnrin ìwọ ló gbọ́dọ̀ ní ṣùkùnà, ìwọ ló gbọ́dọ̀ ní ìfà, ibi tí ìyàwó gbé ìwọ ló ṣe, ìwọ ló rí. Ibi tí ìyàwó gbé ìwọ ọkùnrin ló ṣe ọ̀ranyàn lórí rẹ̀ ló ṣe. Ìwọ ló náwó lé lórí. Ìnáwó lé lórí ọ̀ranyàn ni fún ìwọ ọkùnrin tó jọ́kọ. Kódà kóbìnrin lówó. Kódà kóbìnrin lówó gan-an. Tọkọ ní wípé ìwọ ló tún máa fún. Tọkọ ni pé ṣáàmà fún bó bá ti lágbára mọ́. Má jókòó ti pé ẹ̀yìn olówó kó máa kó rẹ̀ wá tí wọ́n máa Má wá jókòó ti ní. ìfà péyàwó mi ti lówó òun ti lówó dáadáa ṣáàmà kó wọ̀ ń wá. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ò pé ká ṣe bẹ́ẹ̀. Tọkùnrin bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ó darí àṣìkí sọ́wọ́ obìnrin ní tí ó Tọkùnrin wà bá wá tó ti pọ̀ kà á sí pé ìfà ń bẹ lọ́wọ́ ìyàwó nǹkan mọ jẹ́ lọ Ọlọ́run máa wá darí àsìkí sọ́wọ́ ìyàwó náà. tí ó wà pọ̀. Yóò máa wá pọ̀ rẹ́gẹ́rẹ́ ojúṣe rẹ̀ ìyàwó máa wá gbà ṣe lára àwọn ọmọ rẹ̀. Ọlọ́run ò sì fẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ò sì fẹ́ ká ṣe báwọn. Qawwamuna 'ala an-nisa kò jẹ́ ẹni tóbìnrin ó lè fẹ̀yìntì báyìí. Kò jẹ́ni tóbìnrin ó lè fẹ̀yìntì báyìí níbi gbogbo tó bá dé bá obìnrin náà. Ìwọ náà ni kò máa sáré lókè sáré lọlẹ̀. Ìwọ ni o máa sáré lókè sáré lọlẹ̀. Iṣẹ́ tọkọ gbà ní. Iṣẹ́ tọkọ gbà nù. Ọkọ má jẹ ní fún rọ́júlì. Kí ọkọ má jẹ́ àbọ̀ ọkùnrin. Kó jẹ́ rọ́júlì. Kó jẹ́ rọ́júlù ọkùnrin. mina rijal. Ọkùnrin nú ọkùnrin tó pé pérépéré dáadáa látòkè kanlẹ̀. Kó pé gbogbo nǹkan, kó pé làákàyè, Kó pé làákàyè. lẹ́kọ̀ọ́, kó pé ní Lẹ́kọ̀ọ́ níwà lẹ́sìn. So, èyí tẹ́ ṣe yìí, Èyí tí ẹ̀ ń ṣe yìí. àwọn responsibility àwọn òbí ni wọ́n ṣe lé. Responsibility àwọn òbí ni wọ́n ti ṣe tiwọn o. Kẹ́yìn náà wọ́n á múra àti wọ́n ti wá dáadáa ara yín. Wọ́n ti wá dá yín dára yín nísìn. Kò ń sọ̀rọ̀ yẹn fún òbí mọ́ láti náwó fún yín. Kò ṣe ọ̀ranyàn fún òbí bàbá ọkọ àbí bàbá ìyàwó láti tún máa náwó kankan fún yín mọ́ báyìí. Wọ́n bá ná sàárà ni wọ́n Tí kàn wọ́n ṣe. bá ṣe wọ́n kàn ṣe sàárà fún yín ni. Kódà sàárà ọ̀hún kò ní ní. Kódà sàárà ọ̀hún náà ó lè má ní jẹ̀gbẹ̀jẹ̀gbẹ̀ ládàá púpọ̀. Kò ní ní ládàá púpọ̀. Torí kó tún mọ̀ wá bí ayọ̀ fún yín pé bàbá ẹ sáà máa kó wá ẹ máa kó wá. Bàbá ti di pé bàbá Tí máa bá kó wa. ti di bàbá máa kó wá ní ọkọ àbí bàbá máa kó wá ní ọdẹ ìyàwó mi. Kó tí kí làákà ìtàlí Kí pé wá. bàbá ó ṣáájú o jẹ́ ọkùnrin lónìí. Kí a má jẹ́ ìrọ́mì yìí, kó jẹ́ ìsọ́mì yìí. La takunu ìrọ̀míyàn bal takunu ìsọ́míyàn. Jẹ́ àtàpátá dìde. Ìwọ jẹ́ àti àpáta dìde ọkùnrin. Má jẹ́ ìrọ́mí ẹni tó ń fi eegun àwọn bàbá àná ṣe fáàrí. Má jẹ́ ọkùnrin tí ó máa fegun àná sì kí àwọn bàbá àná ọlá àwọn bàbá àná ṣe fàárí tó ní pìlẹ̀ dáadáa tiẹ̀. Àwọn kí ẹ tàpátá dìde kó dìde fún rẹ̀. Dìde fúnra ara rẹ kí wọn náà dúró dídé ọkùnrin. Kódà ẹ tó bá tún tàpátá dìde ó tó rí nǹkan. Kódà ní tó bá ti àpáta dìde torí nǹkan gbẹ́sẹ̀ lé. Atẹ̀rọ̀fọ̀ dìde ní tí ẹ lé. Atẹ̀rọ̀fọ̀ dìde ní tí ẹ lé tí ó máa yọ̀yọ̀yọ̀yọ̀. Kó tó lè rí nǹkan dì mọ́. Kó tó padà wá lè rí nǹkan dì mú
fún tí ó dọkùnrin gidi tí ó fi wá dúró tí ó fi wá dúró wàhálà ni ó ṣe. iṣẹ́ ń bẹ wájú ẹ̀ púpọ̀. Iṣẹ́ ni iṣẹ́ ọtọkùnrin ní. Iṣẹ́ náà ni àwọn ọkùnrin ní o. Ọlọ́run fi sọ pé la tajua fiha wala ta'ra. Iyakumullah. Annaka la tadma'u fiha ولا تزمع ولا تدحى. تدحى أما فوسوس إليهما الشيطان ليبدي لهما ما أوري لهما من سوآتهما. Iyakumullah. Ọlọ́run fi wá sọ pé ihbiṭā minhā. Ọ̀dà ẹ̀yin méjèèjì ẹ máa kó ń bẹ́ẹ̀. Ẹ kúrò l'Aljanna. Ẹ kó ní Aljanna ni Aljanna tó ń wí kì í ṣe Aljanna. Ara ẹ̀ náà ni. Aljanna tọ́lá ń wí bẹ́ẹ̀ kẹ́jì Aljanna tá a bá ṣiṣẹ́ eré tá a wà Aljanna tá a láwọ̀ o yóò kó o. Rárá. Odidi kéèsì kan ní lábẹ́. Odidi ilmu làkídà náà ni. Ilmu làkídà ni ó kọ́ yẹn. Torí Aljanna tọ̀hún kò sí má ṣe ń bẹ̀. Aljanna tọ̀hún táwọn bàbá wa táwọn ní ó lọ lépa báwọn táwọn níbi Ọlọ́run máa wà kò sí má ṣe nínú ẹ̀. Ọ̀kẹ́ ìjọ mi lè nù ní. Ìjọ mi ní pẹ̀lú òkú Ọlọ́run. Alábàgbọ́dá sí. Ọláyé Al-Kùránì àwọn àbáwọn sábà kí náà àti gbogbo.